ọ̀rọ̀ tó jẹyọ nínú ọ̀rọ̀ ìkínikúọdún tí Ààrẹ Tinubu fi ránṣẹ́ sáwọn ọmọ Nàìjíríà. Ileesẹ Ọlọpa ti gbẹsẹkuro lórí ifofinde àti gbigba àṣẹ lílo gíláàsì ọkọ̀ dúdú. Àdínkù yóò bá ebi ojojoagba-fọwọ-mẹkẹ nílẹ̀ wa. Ọrọ̀ ajé yóò búrẹ́kẹ́. Ìjà láàrin Tinubu àti Dangote. Ẹ gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ tó ti jáde fún ọdún 2026 láti ẹnu àwọn Òjíṣẹ Ọlọrun. Ọdún yìí ó yẹ o, 2026 wọlé dé. Gbogbo ayé ló ń kíra wọn kú ọdún tuntun. Ó mà ṣe o. Èèyàn 6 jáde láyé lọ́jọ́ ọdún tuntun nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní márosẹ Èkó sílùú Ìbàdàn. Ọwọ́ bà wọ́n o. Iko Oloogun Sekupa Awon Adihamora Ado-Oloro 3 àtàwọn ẹ̀ṣọ́ wọn Nipinle Borno. Olórí Olúwaṣìndára-ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ gbọ́ kókó ọ̀rọ̀ tó jẹyọ nínú ọ̀rọ̀ ìkínikúọdún tí Ààrẹ Tinubu fi ránṣẹ́ sáwọn ọmọ Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ti ní ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, ètò ààbò tí kò fi ọkàn balẹ̀ àtàwọn nǹkan míì tó ń kojú aráàlú yóò dára sí i ní 2026 tí a mú yìí. Nínú ọ̀rọ̀ ìkínikúọdún rẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà, èyí tí ó sọ láàárọ̀ ọjọ́ ọdún ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ní Tinubu ti kéde bẹ́ẹ̀. Ààrẹ kò ṣàì mẹ́nuba ọ̀rọ̀ owó orí tó ń kọ ọ̀pọ̀ aráàlú lóminú pẹ̀lú bí àwọn kankan kò ṣe yé wọn nípa òfin owó orí sísan àti báwọn kan ṣe ń pè fún dídá ọwọ́ òfin náà dúró fúngbà díẹ̀ náà. Tinubu sọ pé àsìkò yìí gan ló ṣe pàtàkì jù láti bẹ̀rẹ̀ òfin owó orí sísan náà láti mú kí ọrọ̀ ajé rú gọ́gọ́ sí i. Nípa ti ààbò, Tinubu ní òun náà mọ̀ pé nǹkan kò fararọ, ṣùgbọ́n Nàìjíríà ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilẹ̀ òkèèrè pàápàá ilẹ̀ Amẹ́ríkà láti ṣẹ́gun àwọn amòòkùnsìkà. Pẹ̀lú sùúrù nínú ẹ̀kọ́ ìṣúná owó àti kí èrò wa jẹ́ ọ̀kan ṣoṣo, orílẹ̀-èdè Nàìjíríà yóò lágbára sí i ní 2026, yóò sì lè dúró ṣinṣin nípò àgbà. Ó fi kún pé bí ọrọ̀ ajé ṣe dagun tó káàkiri àgbáyé, ìṣàkóso òun sì gbìyànjú láti mú àtúntò bá ti Nàìjíríà, èyí tó so èso rere lẹ́ka ọrọ̀ ajé tiwa. Tinubu tẹnumọ́ ìgbàgbọ́ rẹ̀ nínú pínpín àwọn ẹ̀ṣọ́ aláàbò sí ẹ̀ka kọ̀ọ̀kan. Èyí ló ní ó fa ìgbésẹ̀ àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tó lè ṣe ìrànwọ́ àwọn tí yóò lè dọdẹ àwọn agbésùnmọ̀mí lágbègbè wọn àti nínú igbó. Ààrẹ Tinubu kéde pé ètò ti wà láti gbé ìlérí ọ̀tun tí wọ́n fi polongo láti wọ́ọ̀dù kan sí kejì dìde, Renewed Hope World Development Program. Àfojúsùn rẹ̀ lórí èyí bó ṣe wí ní láti jẹ́ kí ó kéré tán mílíọ̀nù 10 ọmọ Nàìjíríà jẹ́ àǹfààní ìrónilágbára káàkiri wọ́ọ̀dù 8,809 tó wà lórílẹ̀-èdè yìí. Agbára náírà nípa bí agbára owó náírà ṣe tó ní ọjà ilẹ̀ òkèèrè, Ààrẹ Tinubu sọ pé $45.4 billion ló dúró sí títí di ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025. Ó ní èyí sì fọkànbalẹ̀ bí ohunkóhun bá ṣẹlẹ̀ lẹ́ka náà. Ó fi ìdánilójú sọ pé nǹkan kan kò ní yingẹ ní 2026, lẹ́ka owó yìí yóò túbọ̀ lágbára sí ni. Ọ̀wọ́n gógó ọjà àti owó orí dínkù bí owó orí àwọn ọjà ṣe wálẹ̀ tí èlé orí ọjà náà sì wà ní òdiwọ̀n tó yẹ. Tinubu sọ pé ìjọba òun ní ìrètí pé yóò ran ìdókòwò lọ́wọ́, nǹkan amáyédẹrùn àti ìdàgbàsókè yóò sì pọ̀ sí i. Gbígbé ogun ti àsanjù owó orí, Ààrẹ Tinubu tún kéde pé ìjọba òun yóò kojú àwọn tí wọ́n máa mú kí aráàlú san owó orí ju bó ṣe yẹ lọ lẹ́ka ìjọba káàkiri. Ó gbóríyìn fún àwọn ìpínlẹ̀ tó ń ṣàmúlò ìlànà owó orí tó yẹ, èyí tó dín owó tí aráàlú àti àwọn olókoòwò ń san kù. Ọdún tuntun yìí jẹ́ abala tó ṣe pàtàkì láti ṣe àmúlò òfin owó orí tuntun tí àbájọgbà wọlé. Yóò ran bí owó ṣe ń wọlé lọ́wọ́ ṣe àtúnṣe síbi tó yẹ, yóò sì tún ró Nàìjíríà lágbára láti pèsè nǹkan amáyédẹrùn àti àwọn ètò àwùjọ. Lílo iṣẹ́ ọ̀gbìn, okòòwò, ìwakùsà fún ìrànlọ́wọ́ àwọn èèyàn lẹ́sẹ̀ kúkú. Gẹ́gẹ́ bí Ààrẹ Tinubu ṣe wí, iṣẹ́ ọ̀gbìn, okòòwò, ìpèsè oúnjẹ àti ìwakùsà yóò jẹ ìjọba lógún lọ́dún yìí láti pèsè iṣẹ́ fún àwọn aráàlú lẹ́sẹ̀ kúkú. Ìpèsè ọ̀nà, iná mọ̀nàmọ́ná, pápá
pápákọ̀ òfurufú àti ti èbúté omi, rélùwéè, ètò ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìjọba ti ń ṣe tẹ́lẹ̀ lọ ni àwọn yóò tún tẹpẹlẹ mọ́ ní 2026 láti mú ayé dẹrùn fún aráàlú. Ààrẹ Tinubu wá rọ àwọn ọmọ Nàìjíríà láti gba ìṣọ̀kan láàyè kí wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí kí wọ́n sì máa ṣe dá iṣẹ́ ìlú dá ìjọba lọ́dún tuntun yìí. Tinubu sọ pé mímú orílẹ̀-èdè dúró ṣinṣin kì í ṣe iṣẹ́ ẹnìkan ṣoṣo bí kò ṣe pé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ló bá dé. Iléeṣẹ́ ọlọ́pàá ti gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde àti gbígba àṣẹ lílo gíláàsì ọkọ̀ dúdú. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ti gbẹ́sẹ̀ kúrò lórí ìfẹsẹ̀múlẹ̀ gbígba àṣẹ ìyọ̀ǹda lílo gíláàsì ọkọ̀ dúdú jákèjádò ilẹ̀ wa lẹ́yìn àṣẹ ilé ẹjọ́ tó fagilé ìgbésẹ̀ náà. A rántí pé ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2025 ní iléeṣẹ́ ọlọ́pàá kéde ìbẹ̀rẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin tuntun náà padà bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì oṣù kìíní ọdún 2026 tọ́ka sí ojúṣe rẹ̀ fún ààbò ìlú àti ààbò abẹ́lé. Ẹ̀wẹ̀ nínú àtẹ̀jáde tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà Benjamin Hundeyin lọ́jọ́bọ̀ Thursday ó sọ wípé àwọn ti gba àṣẹ ilé ẹjọ́ tó ní déètì ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2025 tí nọ́mbà ìpẹ̀jọ́ náà jẹ́ HOR FHR M31/2025 ti dá iléeṣẹ́ ọlọ́pàá dúró láti má ṣe tẹ̀síwájú pẹ̀lú ìfẹsẹ̀múlẹ̀ ìfòfinde àti gbígba àṣẹ ìyọ̀ǹda lílo gíláàsì ọkọ̀ dúdú ìyẹn tinted glass títí di ìgbà tí wọ́n bá gbọ́ ẹjọ́ náà tàbí ìgbà tí wọ́n bá parí ẹjọ́ náà. Àtẹ̀jáde náà ní níbàámu pẹ̀lú ìtẹ̀lé òfin àti ìbọ̀wọ̀ fún àṣẹ ilé ẹjọ́ àwọn ti tẹ̀lé àṣẹ ti ilé ẹjọ́ pa bó tilẹ̀ jẹ́ pé àṣẹ náà kò dúró re lókàn àyà iléeṣẹ́ ọlọ́pàá. Ẹjọ́ náà ti jẹ́ sísún síwájú di 20 oṣù kìíní ọdún 2026 fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ìgbésẹ̀ kúrò lórí ìfẹsẹ̀múlẹ̀ ìfòfinde náà wà ní ìbámu pẹ̀lú àṣẹ ilé ẹjọ́. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun tó fẹsẹ̀ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá múlẹ̀ nípa gbígbé òfin ró nígbà tí wọ́n bá ń dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Iléeṣẹ́ ọlọ́pàá fi kún pé òun yóò túnbọ̀ tẹ̀síwájú nípa sísàmúlò àwọn ìlànà ọgbọ́n àtinúdá tó bá òfin mu láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ jákèjádò ilẹ̀ wa. Ó mú dá àwọn aráàlú lójú pé ìtọ́sọ́nà tó kàn yóò jẹ́ gbígbé jáde síta lẹ́yìn ìpinnu àti àṣẹ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ náà. Àdínkù yóò bá ebi ojojoagba-fọwọ-mẹkẹ nílẹ̀ wa. Ọrọ̀ ajé yóò búrẹ́kẹ́. Ìjà láàrin Tinubu àti Dangote ẹgbẹ́ àwọn àsọtẹ́lẹ̀ tó ti jáde fún ọdún 2026 láti ẹnu àwọn òjíṣẹ́ Ọlọrun. Oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ló ń jáde láti ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run nípa àwọn ohun tó máa ṣẹlẹ̀ lọ́dún tuntun 2026. Bí ọdún 2026 ti bẹ̀rẹ̀ ní àwọn gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run bíi olùdarí ìjọ Redeemed Christian Church of God RCCG pásítọ̀ Enoch Adéjàre Adébóyè àti primate Babátúndé Elijah Ayọ̀délé tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Inri Evangelical Spiritual Church ti sọ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ nípa nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ́dún tuntun. Àwọn àsọtẹ́lẹ̀ náà dá lórí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọmọ Nàìjíríà, ètò ọrọ̀ ajé, àwọn olóṣèlú, ètò ààbò ní Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọdún 2026 yìí ní ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tó ti jápa lọ sókè òkun yóò padà wálé. Nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tiẹ̀, pásítọ̀ Adébóyè sọ pé ọdún 2026 yóò jẹ́ ọdún tí àdínkù yóò bá ebi ojojoagba-fọwọ-mẹkẹ tó ń bá aráàlú fínra ní Nàìjíríà. Bàbá Adébóyè tún sọ pé ọdún 2026 yìí ní ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n ti jápa lọ sókè òkun yóò padà wá sílé. Níbi ètò ìsìn àìsùn ọdún tó wáyé ní Redemption Camp tó wà ní kìlómítà 47 òpópónà márosẹ ìlú Èkó sí Ìbàdàn nípínlẹ̀ Ògùn ní pásítọ̀ Adébóyè ti sọ̀rọ̀ yìí. Bàbá Adébóyè ṣàlàyé pé ní ọdún 2026 yìí ọrọ̀ ajé Nàìjíríà yóò gbèrú sí i tí oúnjẹ yóò sì pọ̀ sí i bákan náà. Adébóyè ní Ọlọ́run sọ fóun pé ebi yóò dínkù ní Nàìjíríà àti pé àwọn olókoòwò alábọ́dé yóò ṣòwò jèrè. Nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tiẹ̀, pásítọ̀ ìjọ Inri Evangelical Spiritual Church primate Ayọ̀délé sọ pé àwọn àgbà òṣèlú kan lẹ́kọ̀ọ́
lẹ́kùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà yóò tako ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2026 yìí lórí èròǹgbà rẹ̀ láti dupò ààrẹ fún sáà kejì. Ayọ̀délé wá rọ Tinubu láti ṣiṣẹ́ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ tó wà lẹ́kùn ìlà oòrùn gúúsù, àárín gbùngbùn àríwá àti lẹ́kùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà dáadáa. Òjíṣẹ Ọlọrun náà tún sọ tẹ́lẹ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú méjì tó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ ní Nàìjíríà yóò ṣe káràkátà ìbò lọ́dún yìí. Pásítọ̀ ìjọ Inri Evangelical Spiritual Church tún sọ pé àwọn èèyàn kan yóò dìde láti ba orúkọ igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí Atiku Abubakar jẹ́ lọ́dún 2026. Bákan náà ni ó tún kìlọ̀ fún Tinubu wípé àwọn olùdámọ̀ràn rẹ̀ tẹ́lẹ̀ kan yóò gbẹ̀yìn bẹbọjẹ́ fún un. Ayọ̀délé tún ní ó kéré tán mínísítà kan àtàwọn èèyàn míì nínú ìjọba Tinubu yóò wọ gàù, ààrẹ yóò sì yọ wọ́n nípò lọ́dún 2026. Àlùfáà Ayọ̀délé sọ pé ìjọba Tinubu yóò fẹsẹ̀ múlẹ̀ sí lẹ́ka ọrọ̀ ajé àti lágbo òṣèlú, bó tilẹ̀ jẹ́ pé ààrẹ yóò kojú ìpèníjà tó pọ̀. Olùdásílẹ̀ ìjọ Inri tún sọ pé ìgbà 8 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn yóò ṣe ìfẹ̀hónúhàn tako ìjọba Tinubu lọ́dún 2026. Primate Ayọ̀délé ní fàákájà yóò wáyé láàrin gbajúgbajà oníṣòwò Aliko Dangote àti Tinubu lọ́dún 2026 yìí. Òjíṣẹ́ Ọlọ́run náà kò sa ìkìlọ̀ wípé akànṣẹ́kù bí òjò àti agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà kan yóò kú lọ́dún 2026 nínú àsọtẹ́lẹ̀ rẹ̀. Ayọ̀délé tún kìlọ̀ fún ààrẹ ilé aṣòfin àgbà l'Àbújá Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio wípé kó kíyèsí ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti ìlera rẹ̀ lọ́dún 2026. Nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tiẹ̀, pásítọ̀ ìjọ The Dynamite Glory Ministry International nílùú Èkó wòlíì Michael Samuel King sọ pé ọdún ìlọ́rọ̀ àti ìtanijí ní ọdún 2026 yóò jẹ́ fáwọn ọmọ Nàìjíríà. Àsọtẹ́lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ wá lórí, àsọtẹ́lẹ̀ rere yóò wá sí ìmúṣẹ láṣẹ Elédùà. Ọdún yìí ó yẹ o, 2026 wọlé dé, gbogbo ayé ló ń kíra wọn kú ọdún tuntun. Láyàjọ́ ọdún tuntun yìí, láti mọ bí nǹkan ṣe rí láwọn ìlú yíkáàkiri àwọn apá agbègbè ìwọ̀ oòrùn Nàìjíríà, àwọn akọ̀ròyìn wa níkànnì móhùnmáwòrán orí ayélujára ìkànnì Drive TV kàn sáwọn èèyàn láwọn ìlú bíi Èkó nípínlẹ̀ Èkó, Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn, Adó-Èkìtì nípínlẹ̀ Èkìtì, ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun, bákan náà nípínlẹ̀ Oǹdó. Ṣé ọdún òní dé ká má rọmọ òbí lórí àtẹ? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí láyàjọ́ ọdún tuntun ọdún 2026 yìí ń ṣe lójú ọjọ́ tuntun tí ayọ̀ ohun ìdùnnú sì farahàn lójú àwọn èèyàn. Nílùú Èkó, gẹ́gẹ́ bí akọ̀ròyìn wa ṣe wí, lágbègbè kan ládùúgbò Ọjọ́ta níbi tí wọ́n ti ń ta àwọn aṣọ ìgbàlódé, arábìnrin ọmọlẹ́wà tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ sọ pé láì ní parọ́ ọjà tóun tà ti ń ṣe aṣọ rẹ́dímèdì ó tà yàtọ̀ sí àsìkò tí kì í ṣe àsìkò ọdún, àmọ́ ń ṣe làwọn èèyàn ń ṣe àròró kí wọ́n tó rà, léyìí tí kò jẹ́ kí èrè púpọ̀ wà lórí bóun ṣe tà tó. Ó ní ju gbogbo ẹ̀ lọ òun dúpẹ́ pé àjẹ́ sì wá. Látàrí dídá páropáro láwọn agbègbè kan nípínlẹ̀ Èkó mú kí akọ̀ròyìn wa bá arákùnrin Táyọ̀ tí ó pe ìnagijẹ ara rẹ̀ ní Tanzo sọ̀rọ̀. Tanzo sọ pé dídá ọ̀pọ̀ èrò lágbègbè náà kò sẹ́yìn bí àwọn èèyàn ṣe lọ sílé ọdún, bó tilẹ̀ jẹ́ pé òun fúnra rẹ̀ náà kì í ṣe ọmọ ìpínlẹ̀ Èkó, Òṣogbo ló pe ara rẹ̀. Nígbà tí akọ̀ròyìn wa béèrè ìdí ẹ̀ tóun ò fi lọ ilé ọdún, ó ní kò sí nǹkan ńlẹ̀ ni òun ò fi lọ. Àwọn èèyàn dẹ́pọ̀ tóun máa fẹ́ fún ní nǹkan ọdún bóun bá lọ sílé, ìdí ẹ̀ nìyẹn tí ó jẹ́ kóun ò bẹ́lẹ̀ ń gọ̀. Nílùú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, alàgbà Àkàngbé tó jẹ́ awakọ̀ Micra ọkọ̀ taxi tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ sọ pé ìlú kún láti ọjọ́ méjì sí ọjọ́bọ̀ Thursday tí í ṣe ọjọ́ ọdún tuntun. Ó ní ṣe lẹ́sẹ̀ ògbèrò láwọn gáràjì ní pàtàkì jùlọ támínà ọkọ̀ tó wà ní Ìwó road lójú ọ̀nà tó hùn ná. Ó ní àwọn rí ìyàtọ̀ pé ọdún wà nísà lóòótọ́ pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń kó èrò láti ibìkan síbìkan. Nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Abdulrasheed tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ sọ pé bó tilẹ̀ jẹ́ pé ọdún kàlẹ́ndà là ń ṣe, àmọ́ gẹ́gẹ́ bí ìṣe àti àṣà àwọn èèyàn ọdún ń bẹ níta, àmọ́ ọjà ò fi bẹ́ẹ̀ tà.
ó ní oníṣòwò ẹran lòun pa àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ ra ẹran àwòmọ́jú làwọn míì ń fi àwọn ṣe lọ́jà àmọ́ o alihamdulilayi àwọn dúpẹ́ ìwọ̀nba èyí táwọn tà nípínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Òṣogbo arábìnrin Bukola tí àpèjẹ rẹ̀ ń jẹ́ Bukky Fresh tí ó jẹ́ aṣerunlóge sọ pé lọ́dọ̀ òun ẹ̀sìn ògbèrò láti ìjẹta ni àwọn oníbàárà òun tí wọ́n ń ṣerun ọdún tí wọ́n sì mú àwọn àlejò wọn wá pẹ̀lú ó ní bó tilẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ ni irun tí ẹlòmíràn ti pinnu rẹ̀ láti wá ṣe àmọ́ tó bá dé tó gbọ́ iye tí yóò ra èròjà tí yóò fẹ́ fi ṣerun ni yóò bá nawọ́ sí oríṣi irun mìíràn ó ní ohun tí òun rí sí èyí ni pé kò sí owó lọ́wọ́ wọn ṣàfẹ́ ṣe irun ọdún káwọn náà fi lè dùn wò ní Adó Èkìtì òṣìṣẹ́ ilé ìtajà ìgbàlódé kan ní akọ̀ròyìn wa bá sọ̀rọ̀ láti mọ báwọn èèyàn ṣe jáde wá bá wọn nájà sí arábìnrin náà tó ní òun kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ pé ńṣe làwọn èèyàn ń wọlé jáde ó ní bí wọ́n bá wọlé ẹ ó lérò pé ọjà tó níye lórí ni wọ́n fẹ́ rà ní àmọ́ ìgbà tí wọ́n ó bá ra bí ọjà 1,000 kan ààbọ̀ 2,000 sí 3 ni wọ́n ó rà wọ́n ó sì ya fọ́tò rẹpẹtẹ látàrí bí ilé ìtajà ṣe jòjú ní gbèsè tó ó ní pákéjì làwọn èèyàn ń lò kò sówó lọ́wọ́ wọn nílùú Ondo Gbọ́láhàn tí ó jẹ́ amúnidára ránṣọ Gbọ́lá the fashion gẹ́gẹ́ bí ó ti pe orúkọ iléeṣẹ́ rẹ̀ ó sọ fún akọ̀ròyìn wa pé púpọ̀ nínú aṣọ tó ń rán aṣọ ìnáwó ló pọ̀ jù nínú rẹ̀ ohun tí àwọn oníbàárà òun sọ ni pé ọdún ti bọ́dún nílẹ̀ ó ní lóòótọ́ lòun ṣàìsùn pẹ̀lú 2 ọmọ sí òun àmọ́ aṣọ ọdún kò wọ́pọ̀ nínú aṣọ tí àwọn rán gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn akọ̀ròyìn wa ṣe láwọn ìlú wọ̀nyí àkíyèsí pé ọdún òtí má ṣe ni àwọn èèyàn fi ọdún tuntun yìí ṣe kò fi bẹ́ẹ̀ rúnlẹ̀ fún àwọn èèyàn kódà agídí lẹ́lòmíràn fi gbowó nígboro lọ̀rọ̀ náà jọ ṣé bí àbáwò lóòótọ́ nǹkan ò dáadùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fún ọrọ̀ ajé fún bí ọrọ̀ ajé ṣe dẹnu kọlẹ̀ bí adìẹ oníkọ́ọ̀lì kódà tí ó bá ṣe ṣe kí wọ́n sún ọdún síwájú torí bí nǹkan ò ṣe sẹ́nu re ni ọ̀pọ̀ èèyàn ni ó fẹ́ faramọ́ pé kí wọn ó sùn àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyànjú láti ọwọ́ olóòtú ìròyìn wa ní ìkànnì móhùnmáwòrán orí ayélujára ìkànnì Drive TV ni pé ká ṣe ọdún bó bá ṣe gbà nínú àpilẹ̀kọ kan tí olóòtú ìròyìn wa náà kọ ó ní ọdún pọ̀ tá ò ṣe tá ò bá ti kú nítorí náà ká má torí pé ọdún kan rí bákan kóra wa sínú ìrònú ó ní kò sí tó dùn tó ká fayọ̀ sọdún ó ní èèyàn ò bá ara tòkè tilẹ̀ aṣọ olówó ńlá kó pa tọ́kì pa chicken pa òbúkọ tí ò láyọ̀ kó lè dùn lẹ́nu rẹ̀ ó ní ká fúnra wa láyọ̀ pẹ̀lú ìwọ̀nba ohun tí a ní ká sọdún jẹ́jẹ́ ó wá gbà ládùúrà pé ọdún yìí á tù wá lára á rọ̀ wá lọ́rùn a ó sì gbé ohun rere ṣe nínú rẹ̀. ó mà ṣe o èèyàn 6 jáde láyé lọ́jọ́ ọdún tuntun nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní márosẹ Èkó sílùú Ìbàdàn. ó mà ṣe o ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kìíní ọdún tuntun 2026 yìí kò dín ní èèyàn 6 tó pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé lójú ọ̀nà márosẹ̀ ìlú Èkó sílùú Ìbàdàn. àjọ ẹ̀ṣọ́ pópó FRSC fìdí ẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí àwọn tó di olóògbé èèyàn 2 míì tún farapa níbi ìjàmbá tó wáyé ní ìkóríta NASFAT náà gẹ́gẹ́ bí FRSC ṣe wí nǹkan bíi aago 3 ọ̀sán kù díẹ̀ ní ìjàmbá náà ṣẹlẹ̀ agbẹnusọ àjọ náà fún ìpínlẹ̀ Ògùn SRC Ọdún sí Àfọlábí ṣàlàyé pé èèyàn 8 ló fara káásá ìjàmbá ọkọ̀ náà ó ní èèyàn 6 kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn 2 míì farapa gẹ́gẹ́ bí ó sojú mi kòró kan ṣe wí ọkọ̀ akérò tó ń bọ̀ láti ìlú Èkó ló kó sí abẹ́ tírélà tó ń bọ̀ láti ìlú Ìbàdàn ọkọ̀ tírélà náà la gbọ́ pé ó fẹ́ lọ́rí padà ní kòríta NASFAT lásìkò náà sì ni ọkọ̀ akérò tó ń bá eré bọ̀ ṣe bẹ́ẹ̀ kó sábẹ́ ọkọ̀ ńlá náà èyí ló mú àwọn èèyàn inú rẹ̀ há sábẹ́ tírélà tí púpọ̀ nínú wọn sì pàdé ikú òjijì bákan náà agbẹnusọ FRSC Ògùn SRC Ọdún sí Àfọlábí sọ pé ọkọ̀ akérò Mazda àti tírélà ní ìjàmbá ọkọ̀ Mazda akérò àti tírélà ní ìjàmbá náà kàn ohun tó fa ìjàmbá náà sì ni eré àsájù gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn ẹlẹ́yinjú àánú kan ló gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn tí wọn kò dárúkọ rẹ̀ kí ikọ̀ aláàbò tó dé àwọn tó di olóògbé ti wà nílé ìgbókùpamọ́sí ó fi kún pé ọ̀gá àgbà àjọ FRSC nípínlẹ̀ Ògùn Akínwùmí Fásakin ti ní kí wọ́n ṣe ìwádìí ohun tó fa ìṣẹ̀lẹ̀ yìí bákan náà ni wọ́n kìlọ̀ fún àwọn awakọ̀ pé
pé kí wọ́n yéé sáré àsápajúdé tó ń sọ ọ̀pọ̀ ẹ̀mí nù yìí nítorí bí okùn ẹ̀mí bá já pẹ́rẹ́ kò ṣeé so mọ́. A ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà láṣẹ Ìlédùà. Ọwọ́ bà wọ́n o. Iko Oloogun Sekupa Awon Adihamora Ado-Oloro mẹ́ta àtàwọn ẹ̀ṣọ́ wọn nípínlẹ̀ Borno. Ikọ̀ ológun Operation Adinkai tí Sekupa Awon Adihamora Ado-Oloro mẹ́ta àtàwọn ẹ̀ṣọ́ wọn lójú ọ̀nà márosẹ Gudufuka níjọba ìbílẹ̀ Gwaza nípínlẹ̀ Borno. Olùdarí fétò ìròyìn fún ikọ̀ Operation Adinkai Lieutenant Colonel Sanni Uba ẹni tó sọ èyí nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday sọ wípé àwọn Adihamora ohun ìjagun Ado-Oloro tí Ali Ngude ń darí wọn tí wọ́n jẹyọ jáde láti inú ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ni wọ́n rán láti orí òkè Mandara. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ náà nípasẹ̀ ìmòye ìkọ̀kọ̀ ààbò látọwọ́ àwọn ọmọ ogun pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ elétò ààbò ológun ìbílẹ̀ tó jọ̀wọ́ ara wọn kalẹ̀ fún iṣẹ́ ààbò ló ṣe bẹ́ẹ̀ yọrí sí ìtọpinpin àti ṣíṣekúpa àwọn Adihamora ohun ìjagun Ado-Oloro náà ṣáájú kí wọ́n tó sọsẹ́ láabi wọn lórí àwọn ọmọ ìlú aláìmọwọ́ mẹsẹ̀. Àtẹ̀jáde náà fi kún pé lákòókò ìdojúkọ àwọn oníṣẹ́ láabi náà ní ikọ̀ ológun rí àwọn ẹ̀wù àti àwọn ohun èlò ìjagun Ado-Oloro abúgbàmù lára àwọn agbésùnmọ̀mí náà gbà padà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ikọ̀ ológun tún gbéná wojú Sekupa àwọn ẹ̀ṣọ́ àwọn agbésùnmọ̀mí Adihamora Ado-Oloro ọ̀hún. Gẹ́gẹ́ bí Uba ṣe wí, àwọn agbésùnmọ̀mí tó mórí bọ́ sálọ sórí òkè Mandara látàrí ìgbésẹ̀ ikọ̀ àwọn ológun. Lákòókò ìdojúkọ náà, àwọn ọmọ ogun rí àwọn ohun ìjagun ìbọn AK-47 mẹ́rin tí àwọn agbésùnmọ̀mí tó sálọ fi sílẹ̀ tí wọ́n sì bá ọ̀kadà alùpùpù méjì tí àwọn agbésùnmọ̀mí náà ń lò jẹ́. Ó sọ pé ikọ̀ ológun Operation Adinkai sá gbogbo ipá wọn nípasẹ̀ lílo ọgbọ́n inú èèyàn àti agbára ìkójọpọ̀ ìmọ̀ lójúnà láti tọpinpin àti láti ṣekúpa àwọn Adihamora ohun ìjagun Ado-Oloro, àwọn aṣọ Ado-Oloro mọ́ra àtàwọn agbésùnmọ̀mí mìíràn tó ń ṣọṣẹ́ láabi wọn lágbègbè ọ̀hún. Tá ò bá gbàgbé, a ó rántí pé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ní ikọ̀ ológun Operation Adinkai rí àwọn ohun èlò fún ṣíṣe àwọn ohun ìjagun olóró Ado-Oloro abúgbàmù náà gbà padà lọ́wọ́ afurasí Adihamora ohun ìjagun Ado-Oloro tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar Mustapha nípínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí Uba ṣe wí, afurasí náà ló jẹ́ fífigbóró òfin gbé lọ́jọ́ Ajé Monday nípasẹ̀ ikọ̀ ológun 152 Task Force Battalion pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ elétò ààbò yòókù níjọba ìbílẹ̀ Bama nípínlẹ̀ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùmarè. Yóò sì dára fún yín.